ẹ kú dédé gbòyìn bí gbogbo tẹ́ ti ń gbọ́ mi káàkiri orílẹ̀-èdè àgbáyé ayé. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí ní náà ni a kú palẹ̀mọ́ ọdún tuntun o lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ọdún 2024 yìí ìdùnnú àtayọ̀ ni ó jẹ́ fún wa pé ó tójọ́ mẹ́ta tẹ́ ti rí mi wàláì wọ́n gbé wa lọ sí òkè òkun ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ẹ̀yin ẹ wò ó mo kọ́ fẹ́ ṣàṣírí kan fún yín lórí ọdún tuntun tó ń bọ̀ yìí ní January 1st ẹ dákun ẹni tó bá lè gbìyànjú ẹ̀ ìwọ ọkùnrin bá mi wá iye ewé àkókò òòjọ́ 9, obìnrin ewé àkókò òòjọ́ 7. ẹ wá wọn tẹ́ bá mi wá ẹ lọ́wọ́ omi àgbọn tó bá pọ̀ ẹ fi gbó ẹ mọ bọ́n ṣe ń gbó tẹ́ bá gbó ẹ wàá yọ ṣe mọ̀ pé omi àgbọn yẹn shaft yẹ kódà ẹ lè tún fi gún ọṣẹ tẹ́ bá fi shaft yẹ àwọn wúlú ẹ yẹn tẹ́ bá fi gún ọṣẹ ẹ wàá wẹ ọṣẹ yìí tálẹ̀ tí wẹ ọṣẹ yìí gbangba wọn kì í wẹ̀ nulẹ̀ ó máa ń ṣí ọ̀nà ó dẹ̀ máa mọ́wọ́ kù lára ṣé wàá rómi tó wà ńlẹ̀ yẹn ẹ wá bá mi wá denomination owó tán bá ná tó bá tóbi jù ìwọ tó wà Nàìjíríà lè lo dọ́là o lè lo náírà o lè lo 1000 o lè lo pounds sókè síbẹ̀ for at least 3 hours tó bá ti wá yọ kúrò kó lọ sá sí inú ilé tó bá sá sínú ilé tó bá gbẹ lọ wo bí tó bá ti ń tajà wìtìwìtì bóyá lè epo àbí supermarket tí ò bá jẹ́jọ́ yẹn o lè ṣe lọ́jọ́ kejì ọmọ fi ń bẹ̀rẹ̀ ọdún ní lágbára lọ́wọ́ Ọlọ́run ọba tọ́dún yẹn ó fi parí òmìnira owó bónọ́ọ̀sì ọdún nìyẹn. Ewúro rèé gbogbo àná la mọ̀ wípé adùn ní gbẹ̀yìn ewúro ẹ dákun ẹ náwó sí mi lé pé adùn ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ mi ewúro bẹ́ẹ̀ ṣe ń wo yìí gbogbo nǹkan tá à ń pariwo náà ni owó tọ́wọ́ bá wà lára èèyàn tó nǹkan kan sọ kúlúkúlú nú ara rẹ̀ já ewúro òòjọ́ yìí àbí ara ọmọ ń gbóná ẹ̀ mọ̀túmọ̀ ẹ̀ àbọ̀mọ̀ ń ké jáde látòjú oorun ẹ̀ mọ̀túmọ̀ ẹ̀ ẹja ewúro tó bá jójú jọ ewúro ní bitter leaf ẹ wá gún mọ́ ọṣẹ o lè gún mọ́ ọṣẹ lux o lè gún mọ́ ọṣẹ dúdú o lè gún mọ́ ọṣẹ Ghana tó bá wá ewé kan tá ń pè ní ewé rẹ́rìn kò mí òun náà ní ń pè ní ní oṣù tó bá wá sí kó gún mọ́ bẹ́ẹ̀ tó bá ti wá gún mọ́ bẹ́ẹ̀ wá máa fi wẹ̀ láràárọ̀ tàbí kó mú júìsì tó bá ti gún bẹ́ẹ̀ yẹn wàá fún omi ẹ̀ ò ní fomi sí wàá fún omi ẹ̀ wàá wá gún mọ́ wàá wá mú ewé awere pèpè tòjọ́ wàá tún mú omi ẹ̀ wá fún àti ewé mi oṣù dá lọ́fíńdà tó bá wù ẹ́ sí lọ́fíńdà tó bá wù ẹ́ kó fi sí kó máa fi para Ọlọ́run ń gbọ́ 2024 ọdún rẹ ní òjà sí mo fẹ́ lè ṣe bónọ́ọ̀sì gbogbo wa ẹ má gbàgbé láti like o ẹ like fídíò mi ẹ subscribe ẹ share ẹ I have more things for you this very year kò ní bàjẹ́ fẹ́mi àti yín gbogbo ẹni tí ẹ ń sọ pé ká fi account number wa lẹ̀ pẹ́fẹ́ fún wa lẹ́bùn àwa fi account number wa lẹ̀ lórí YouTube ẹ pè wá sórí 08161588877 08161588877 tàbí 08063 6396 0072 08063 96 0072 àjọrùn bẹ̀ nínú àwòtún gan I love you all.